Jésù kú fún aráyé, ó kú fún mi pẹ̀lú. Oore ọ̀fẹ́ ṣá ní gbẹ́kẹ̀lé ní. Jésù kú fún aráyé, ó kú fún mi pẹ̀lú. Mo fẹ́ kí yín káàbọ̀ sórí ètò yìí ní ẹ̀kan sí. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún àǹfààní tó tún fún wa láti wà lórí ètò yìí ní àkókò yìí. Ẹ ṣé fún gbogbo ọkàn tí ó ti ń tẹ́tí tí wọ́n sì ti ń kópa nípa pípè àti jẹ́ ká mọ àwọn ìpinnu ọkàn wọn lórí àwọn ọ̀rọ̀ Ọlọ́run tí wọ́n ti gbọ́. Mo fẹ́ kà láti inú ìwé Exodus ní àkókò yìí. Exodus orí kẹtàlélọ́gbọ̀n. Exodus orí kẹtàlélọ́gbọ̀n. A kẹsẹ̀ bíi mẹ́fà níbẹ̀, ẹsẹ̀ kejìlá títí dé ìkẹtàdínlógún, ẹsẹ̀ kejìlá títí dé ìkẹtàdínlógún. Ọ̀rọ̀ Ọlọ́run tí mo fẹ́ bá a sọ ó ní ṣe pẹ̀lú ohun tí oore ọ̀fẹ́ lè fún wa. Ohun tí oore ọ̀fẹ́ lè fún wa. Exodus orí kẹtàlélọ́gbọ̀n yẹn, ẹsẹ̀ kejìlá wípé Mósè sì wí fún Olúwa pé, wò ó, ìwọ wí fún mi pé mú àwọn ènìyàn wọ̀nyí gòkè lọ, síbẹ̀ ìwọ kò jẹ́ kí èmi kí ó mọ ẹni tí ìwọ ó rán pẹ̀lú mi. Ṣùgbọ́n ìwọ wí pé èmi mọ̀ ọ́ lí orúkọ, ìwọ sì rí oore ọ̀fẹ́ lí ojú mi pẹ̀lú. Fẹ́ ká ṣàkíyèsí pé Ọlọ́run ló wí fún Mósè pé ó ti rí oore ọ̀fẹ́ lọ́dọ̀ òun. Ẹsẹ̀ kẹtàlá ní pé ǹjẹ́ nísinsìnyí èmi bẹ̀ ọ́, bí mo bá rí oore ọ̀fẹ́ lí ojú rẹ, fi ọ̀nà rẹ hàn mí nísinsìnyí, kí èmi kí ó lè mọ̀ ọ́, kí èmi kí ó lè rí oore ọ̀fẹ́ lí ojú rẹ, kí ó sì rò pé orílẹ̀-èdè ayé yìí ènìyàn rẹ ni. Òun sì wí pé, ẹgbọ́n ẹsẹ̀ kẹrìnlá yẹn pé ojú mi yóò máa bá ọ lọ, èmi ó sì fún ọ ní ìsinmi. Ẹsẹ̀ kẹẹ̀dógún wípé òun sì wí fún un pé bí ojú rẹ kò bá bá wa lọ, má ṣe mú wa gòkè láti ìhín lọ. Nípa èwo li a ó fi mọ̀ níhìn pé èmi rí oore ọ̀fẹ́ lé ojú rẹ, àní èmi àti àwọn ènìyàn rẹ, kì í a ṣe ní ti pé ìwọ ń bá wa lọ ni, bẹ́ẹ̀ ni a ó sì yà wá sọ́tọ̀, èmi àti àwọn ènìyàn rẹ, kúrò lára gbogbo ènìyàn tí ó wà lórí ilẹ̀. Olúwa sì wí fún Mósè pé èmi ó ṣe ohun yìí tí ìwọ sọ pẹ̀lú, nítorí ìwọ rí oore ọ̀fẹ́ lí ojú mi, èmi sì mọ̀ ọ́ lí orúkọ. Ẹ ṣé Ọlọ́run wa fún àkókò yìí. Ẹ ṣé fún agbára tí ń bẹ nínú ọ̀rọ̀ yín. Ẹ ṣé fún gbogbo ọkàn tó ti tẹ́tí sí ọ̀rọ̀ yín tí wọ́n sì tún tẹ́tí ní àkókò yìí. Mo gbàdúrà pé kí agbára tí ń bẹ nínú ọ̀rọ̀ yín kó lè ṣiṣẹ́ nínú ayé ẹnì kọ̀ọ̀kan wa. Ṣé pé nígbà tí a bá parí ètò yìí lónìí, kí ayé wa kó lè yí padà sí ire, kí oore ọ̀fẹ́ fún ìyípadà kó lè bí ayé wa wò. Ẹ ṣé fún ohun tẹ́ ó ṣe. Ẹ ràn mí lọ́wọ́ láti lo àpẹẹrẹ tó yẹ kí n lò. Ẹ ràn mí lọ́wọ́ láti sọ ohun tó yẹ kí n sọ. Lẹ́yìn ohun gbogbo, kí ògo àti ọlá kí ó sì jẹ́ ti orúkọ mímọ́ yín nìkan. Ẹ mọ́ gba ṣẹ́ṣe ní àkókò yìí fún ògo orúkọ yín nìkan, ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Tí a bá wo ibi tí a kà yìí, nítorí pé mo ti gbọ́ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà táwọn èèyàn sọ pé àwọn èèyàn kì í rí oore ọ̀fẹ́ ní májẹ̀mú láéláé. Wípé kò sí oore ọ̀fẹ́ ní májẹ̀mú láéláé. Nǹkan àkọ́kọ́ tí mo fẹ́ sọ fún wa náà ni pé kò sí òtítọ́ nínú gbólóhùn náà. Wípé kò sí oore ọ̀fẹ́ ní májẹ̀mú láéláé. Ọlọ́run wa, Ọlọ́run olóore ọ̀fẹ́ ni. Ìwé Genesis ni mo ti kọ́ fẹ́ bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ nípa oore ọ̀fẹ́. Orí 6. Bíbélì sọ ní ẹsẹ̀ 8 fún wa pé níyìí a ó rí bí ilé ayé ṣe rí. Kódà ní ẹsẹ̀ 1
àti ìkejì. bí wípé ó ṣe nígbà tí ènìyàn bẹ̀rẹ̀ sí rẹ̀ lórí ilẹ̀ tí a sì bí obìnrin fún wọn. ẹsẹ̀ kẹta, Olúwa sì wípé èmi kì yóò fi ìgbà gbogbo bá ènìyàn jà, ẹran aṣáà ni òun pẹ̀lú, ọjọ́ rẹ̀ yóò sì jẹ́ 100 ọdún. bí wọ́n sọ pé ní ẹsẹ̀ kan pé Ọlọ́run sì rí pé ìwà búburú ènìyàn di púpọ̀ lé ayé. nínú ìwà búburú yìí àti pé gbogbo ìró ọkàn rẹ̀ kìkì ibi ní ojoojúmọ́. Ọlọ́run rí tí ènìyàn ń ṣe, Ọlọ́run rí pé ìwà ibi wa ó ń pọ̀ ní, Ọlọ́run ní fi gbogbo ìgbà bá wa jà. láàrin gbogbo pé ó rí pé ìwà ibi ènìyàn ń pọ̀ sí, ẹsẹ̀ kẹjọ wa wípé ṣùgbọ́n Nóà rí ojú rere lójú Olúwa. ojú rere yìí ó ní à ń pè ní oore ọ̀fẹ́. kí ni Nóà rí lọ́dọ̀ Olúwa o? ojú rere Ọlọ́run. nígbà wo ló rí ojú rere Ọlọ́run? ní májẹ̀mú láéláé. mi ò mọ̀ bí tá a ti rí pé kò sí oore ọ̀fẹ́. àwọn padà sínú ìwé Ẹ́kísódù tí a kà yẹn, orí 23 yẹn. iye ìgbà tí a dárúkọ oore ọ̀fẹ́ láàrin ẹsẹ̀ 12 sí ẹsẹ̀ 17 yẹn, ẹ̀mẹ́fà ni. ó jà ń sọ léra wọn pé Ọlọ́run mọ̀ fi oore ọ̀fẹ́ bá Mósè lò ní. mo bá sọ fún wa pé kò sí tí a lè dà lórí ilẹ̀ láìsí oore ọ̀fẹ́ Ọlọ́run. ọgbọ́n wa ò lè sọ wá di nǹkan kan, ọgbọ́n wa kò lè mú wa dé ibì kankan, ìmọ̀ wa kò lè mú wa dé ibì kankan, agbára wa kò lè mú wa dé ibì kankan. ìgbọ́n mo lè sọ dáadáa pé lórí ilẹ̀ àti tí ènìyàn bá wà ìjọba ọ̀run, ọ̀rọ̀ oore ọ̀fẹ́ ni gbogbo ẹ̀. Paul wípé ohun tó ń dá lónìí yìí nítorí oore ọ̀fẹ́ Ọlọ́run ni. ẹ wá wò nígbà tí Mósè sọ pé ta ló rán pẹ̀lú mi, Ọlọ́run sọ pé òun ti mọ̀ ọ́ lórúkọ. ìgbọ́n àwọn wí fún pé ohun kan tí mo fẹ́ kọ́ fi sọ́kàn ni pé o ti rí oore ọ̀fẹ́ gbà lọ́dọ̀ mi. oore ọ̀fẹ́ tó sì rí lójú Ọlọ́run yìí ó jẹ́ kó rí àwọn nǹkan mẹ́ta gbòógì. mo lè sọ pẹ̀lú ní àkójọpọ̀ rẹ̀ pé oore ọ̀fẹ́ mú nǹkan mẹ́rin wá. ìkíní ni pé oore ọ̀fẹ́ máa ń jẹ́ kí ènìyàn mọ Ọlọ́run. ẹ wo ẹsẹ̀ 13 yẹn dáadáa, ó ní ǹjẹ́ nísinsìnyí èmi bẹ̀ ọ́ bí mo bá rí oore ọ̀fẹ́ lí ojú rẹ, gbọ́n tó wí ó ní fi ọ̀nà rẹ hàn mí nísinsìnyí kí èmi kí ó lè mọ̀, kí èmi kí ó lè mọ̀ ọ́, kí èmi kí ó lè rí oore ọ̀fẹ́ lí ojú rẹ. Mósè mọ̀ pé kò sí ìmọ̀ tó wúlò ju ìmọ̀ Ọlọ́run lọ. Mósè mọ̀ pé kò sí ìmọ̀ tó ń ṣiṣẹ́ ju ìmọ̀ Ọlọ́run lọ. ó mọ̀ pé tóun bá ti mọ ẹni tí Ọlọ́run ṣe, òun ò ní ọ̀pọ̀lọpọ̀ ìbùkún àti àǹfààní. ó wá ní wo Ọlọ́run tí bá ti rórí ọ̀fẹ́ lójú rẹ o, ṣàjẹ́ kí n mọ̀ ọ́, kí n mọ̀ ọ̀nà rẹ, kí n mọ̀ nípa orí ọ̀fẹ́ rẹ. ẹsẹ̀ 13 yẹn ó ní ǹjẹ́ nísìnyí bí èmi bẹ̀ ọ́ bí mo bá rí orí ọ̀fẹ́ lójú rẹ, tí bá ti rórí ọ̀fẹ́ fi ọ̀nà rẹ hàn mí kí èmi kí ó lè mọ̀ ọ́. torí pé tí a bá ti mọ̀ Ọlọ́run, kí ni yóò ṣe o? yóò mọ̀ Ọlọ́run. ẹni tó bá sì ti mọ̀ Ọlọ́run yìí, Bíbélì ní ẹni tó ní Ọlọ́run, àwọn ènìyàn sọ pé a máa ń sọ ní gbangba ẹni tó bá ní Ọlọ́run ó ní ohun gbogbo. torí pé Ọlọ́run fúnra rẹ̀ ó ní ohun gbogbo nínú ohun gbogbo. olórí kan ti ẹ̀kọ́ pé ohun gbogbo nínú ohun gbogbo Ọlọ́run tí mo gbàgbọ́. Ọlọ́run yìí ẹni tó bá mọ̀ Ọlọ́run yìí òun ni a sọ pé ó máa ń ṣe ohun gbogbo tí ṣe ti ènìyàn ní àṣepé ọ̀rọ̀ Ọlọ́run ló sọ bẹ́ẹ̀. ǹjẹ́ o mọ̀ Ọlọ́run yìí? ìtí oore ọ̀fẹ́ máa ń mú wá nìyẹn, ìmọ̀ Ọlọ́run, ìmọ̀ ẹni tó dá ayé àtọ̀run, ìmọ̀ ẹni tó ní gbogbo agbára láyé àti lọ́run, ìmọ̀ ẹni tó ní ẹni tó jẹ́ pé ó wà ní ìṣàkóso ohun gbogbo, ẹni tí ohunkóhun kò bá lójijì rí, ẹni tó jẹ́ pé ó mọ ohun gbogbo, ẹni tó wà ní ibi gbogbo nígbà gbogbo.
mo sọ fẹ́nìkan níjọ́ kan pé èṣù èmi sọ pé kò lágbára o ṣùgbọ́n èṣù kò lè wà ní ibì kan ibi méjì papọ̀ lẹ́ẹ̀kan náà ó lè rìn ní ìrìn mọ̀nàmọ́ná tàbí kó yára ju mọ̀nàmọ́ná lọ ó lè rìn láti ilẹ̀ Amẹ́ríkà dé orílẹ̀-èdè Nàìjíríà láàrin ìṣẹ́jú àyá púpúpú kó ti lọ kó ti bọ̀ sókè sódò ṣùgbọ́n Ọlọ́run wa ẹni tí mo ní kẹ́yìn kí ó mọ̀ yìí ó wà ní ibi gbogbo ní ìgbà gbogbo ní àkókò kan náà tí kò sì pé bóyá ó nílò ibi tí ó dúró sí. Ọlọ́run wà lórí ìtẹ́ lọ́run ó sì wà ní ibi gbogbo láyé. Dáfídì tilẹ̀ wípé bóun bá sáwọ́nú olè lọ ó lọ́lọ́run wà bẹ́ẹ̀ bó bá sálọ sálé omi Ọlọ́run wà bẹ́ẹ̀. Kí ni oore ọ̀fẹ́ máa ń jẹ́ kéèyàn ṣe o kó mọ Ọlọ́run. Mósè tó fẹ́ mọ̀ gan ni pé ó fẹ́ rí ògo Ọlọ́run. Ọlọ́run sì sọ pé wo tó bá rí ojú mi lójúkorojú ìjọ náà ló kú o. A fi ẹ̀yìn Ọlọ́run hàn lásán àwọn èèyàn ò lè wo ẹ̀yìn ojú ẹ̀ mọ̀ nítorí pé ó ń tàn ní. Ta ni Ọlọ́run wa yìí? Ìmọ́lẹ̀ ńlá. Ta ni Ọlọ́run wa yìí? Ológo jùlọ. Ta ni Ọlọ́run yìí? Alágbára jùlọ. Ta ni Ọlọ́run yìí? Onímọ̀ jùlọ. Kí ló ń jẹ́ kéèyàn mọ̀ bẹ́ẹ̀? Oore ọ̀fẹ́ rẹ̀. Ó ní fi ọ̀nà rẹ̀ hàn mí kébì kí o lè mọ̀ ọ́. Kí ni oore ọ̀fẹ́ tó mú wá? Ẹsẹ̀ 14 sọ pé ó máa ń mú ìwà láàyè Ọlọ́run wá. Ibi tí ó ti ń béèrè pé jẹ́ mọ̀ ọ́. Ọlọ́run wá wípé òun sì wípé ojú mi yóò máa bá ọ lọ èmi ò sì fún wọn ní ìsinmi. Òun sì wí fún un pé bí ojú rẹ kò bá bá wa lọ má ṣe mú wa gòkè láti ìhín lọ. Nípa ìwọlé a ó sì fi mọ̀ ní pé èmi rí oore ọ̀fẹ́ lí ojú rẹ àní èmi àti àwọn ènìyàn yìí kí a ṣe ní ti pé ìwọ ń bá wa lọ ni. Kí ló oore ọ̀fẹ́ tí máa ń mú wá? Ó ní ìwà láàyè Ọlọ́run. Ó ní bọ́ọ̀lù àwọn ṣe mọ̀ pé àwọn oore ọ̀fẹ́ gbà. Ó ní nǹkan tó lè jẹ́ ká rí oore ọ̀fẹ́ gbà náà ni pé kí ìwà láàyè rẹ kó bá wa rìn. Tàbá wo inú Ẹ́kísódù níbẹ̀rẹ̀ ǹjẹ́ mọ̀ pé Ọlọ́run sọ fún Mósè pé ìwà láàyè rẹ mi yóò mọ̀ bọ́ ọ lọ lóhun òfẹ́ fún mi l'Árónì fún mi léèyàn kan. Ṣùgbọ́n nígbà tí Mósè mọ iṣẹ́ pàtàkì ìwà láàyè Ọlọ́run ṣe rí níbi ìwà láàyè Ọlọ́run ibẹ̀ ni agbára Ọlọ́run gbé. Níbi ìwà láàyè Ọlọ́run ẹ̀wọ̀ ògo Ọlọ́run máa wà níbẹ̀. Níbi ìwà láàyè Ọlọ́run ìbùkún Ọlọ́run máa wà níbẹ̀. Níbi ìwà láàyè Ọlọ́run ààbò Ọlọ́run máa wà níbẹ̀. Níbi ìwà láàyè Ọlọ́run ìpèsè Ọlọ́run máa wà níbẹ̀. Wọ́n ṣe ní wò ó ṣàjẹ́ kí ìwà láàyè rẹ máa bá wa lọ. Ṣùgbọ́n tó mú ìwà láàyè yìí wá kò ju oore ọ̀fẹ́ Ọlọ́run lọ. Òun wá oore ọ̀fẹ́. Òun wà láàyè Ọlọ́run ó sì rò pé iṣẹ́ rere rẹ ló lè fún ọ ní wà láàyè Ọlọ́run. Kò lè mú wá. Nǹkan àkọ́kọ́ tí mo ló mú wá ní ìmọ̀. Nǹkan kejì tí oore ọ̀fẹ́ mú wá ní ìwà láàyè Ọlọ́run. Nínú ayé yìí oríṣiríṣi wàhálà ló wà níbẹ̀. A fi ayé ìwé agijù. Ṣùgbọ́n níbi ìwà láàyè Ọlọ́run wàhálà lè pọ̀ kò lè borí láéláé. Ǹjẹ́ ìwọ tiẹ̀ ti ní ìrírí ìwà láàyè Ọlọ́run bí? Ǹjẹ́ iṣẹ́ rẹ ti ní ìwà láàyè Ọlọ́run bí? Ǹjẹ́ ìdílé rẹ ní ìwà láàyè Ọlọ́run níbẹ̀? Oore ọ̀fẹ́ a máa mú ìwà láàyè Ọlọ́run wá. Ó nípa ìwọlé a ó fi mọ̀ pé èmi rí oore ọ̀fẹ́ lí ojú rẹ àní àti àwọn ènìyàn rẹ. Bó ló ṣe hàn pé àwọn èèyàn rí oore ọ̀fẹ́ gbà? Torí pé ó bá wọn lọ ìwà láàyè rẹ darapọ̀ mọ́ wọn. Kí ló nílò ju ìwà láàyè Ọlọ́run lọ? Kò sí. Kí ló mú ìwà láàyè Ọlọ́run wá? Oore ọ̀fẹ́.
mo kẹsẹ̀ bílẹ̀ yẹn pé oore ọ̀fẹ́ mú ìmọ̀ wá, oore ọ̀fẹ́ mú ìwàláàyè Ọlọ́run wá. Nǹkan kẹta tí oore ọ̀fẹ́ máa mú wá ní ìdáhùn sáàdúrà. Torí ẹsẹ̀ 17 yẹn ó ní Olúwa sì wí fún Mósè pé èmi ò ṣe ohun tí ìwọ sọ pẹ̀lú, nítorí ìwọ ti rí oore ọ̀fẹ́ lí ojú mi. Àdúrà rẹ̀ lè gbà, Ọlọ́run ò ní ṣe tó wí tí ò bá rí oore ọ̀fẹ́ lójú Ọlọ́run. Ṣùgbọ́n nígbà tó ti rí oore ọ̀fẹ́ yẹn, kí ló kù? Oore ọ̀fẹ́ lójú Ọlọ́run. Kí ló rí lẹ́yìn rẹ̀? Ìdáhùn àdúrà. So nǹkan méjèèjì tó béèrè fún, ìmọ̀ Ọlọ́run àti ìwàláàyè Ọlọ́run, Olúwa sọ pé òun ó ṣe kí ni? Òun ó ṣe. Ṣùgbọ́n kí ni tí yóò fi ṣe? Nítorí kí ni o? Oore ọ̀fẹ́ ni. Wọ́n kò sẹ́ni tó lè dáhùn àdúrà. Mo mọ̀ pé ẹnìkan, àwọn kan sọ wọ́n pé Ọlọ́run ń gbóhùn àwọn ju tiẹ̀ lọ. Tó o bá rí oore ọ̀fẹ́ gbà, ìwọ náà rí dáhùn àdúrà. Ní tó ń ṣẹlẹ̀ gan ni pé o ò tí ì rí oore ọ̀fẹ́ gbà. Oore ọ̀fẹ́ Ọlọ́run ó mú ìdáhùn àdúrà wá. Ẹsẹ̀ bẹ́ẹ̀ nìyẹn ó jó hàn gbangbangba. Olúwa sì wí fún Mósè pé èmi ò ṣe ohun tí ìwọ sọ pẹ̀lú. Kí ni Mósè ṣe? Ó béèrè. Bàbá kan ó ráàánú gbà, kò ráàánú gbà jù ọ lọ. Bàbá kan ẹni tí Ọlọ́run gbọ́ tiẹ̀, Ọlọ́run gbọ́ tiẹ̀ jù ọ lọ. Tó o bá ti rí oore ọ̀fẹ́, àdúrà tiẹ̀ náà ó ṣe kí ni o? Yóò gbà. Kí wá ní oore ọ̀fẹ́ yìí? Títù orí kejì. Ìwé Títù orí kejì. Mo lóore ọ̀fẹ́ fún wa ní ìmọ̀ Ọlọ́run, wọ́n fún wa ní ìwàláàyè Ọlọ́run. Kí lóore ọ̀fẹ́ tó mú wá? Ìdáhùn àdúrà. Kí lóore ọ̀fẹ́ yìí? Kí n tó sọ ohun tó oore ọ̀fẹ́ jẹ́ fún wa, ẹ jẹ́ kọ́kọ́ wo Éfésù náà orí kejì. Kí tún lóore ọ̀fẹ́ lè mú wá? Éfésù orí kejì ẹsẹ̀ 8. Oore ọ̀fẹ́ máa ń mú ìgbàlà wá. Bí sọ ní Éfésù orí kejì wípé nítorí oore ọ̀fẹ́ la ti fi gbà yín là nípa ìgbàgbọ́. Kí ló ń gbà yẹn là o? Oore ọ̀fẹ́. Ṣé o rí iṣẹ́ rere ò lè gbà yẹn là? Ìfèrèfọ̀ kò lè gbà yẹn là. Iṣẹ́ ẹ̀sìn kò lè gbà yẹn là. Mo mọ̀ ọ́n ṣe kò lè gbà yẹn là. Nǹkan ẹyọkan tó ń gba nílà kúrò nínú ikú àti ègbé, kúrò nínú ẹ̀ṣẹ̀, òun ni oore ọ̀fẹ́ tó wá nípa ìgbàgbọ́ nínú Jésù Kristi. Nítorí oore ọ̀fẹ́ la fi gbà yín là nípa ìgbàgbọ́, àti ẹ̀yin kìí ṣe ti àti èyí kìí ṣe ti ẹ̀yin tìkára yín. Ẹ̀bùn Ọlọ́run ni, kìí ṣe nípa iṣẹ́ kí ẹnikẹ́ni má bàa ṣe kí ni o, kó má bàa ṣògo. Oore ọ̀fẹ́ ó mú ìmọ̀ Ọlọ́run wá, oore ọ̀fẹ́ ó mú ìwàláàyè Ọlọ́run wá, oore ọ̀fẹ́ ó mú ìdáhùn àdúrà wá, bẹ́ẹ̀ ni oore ọ̀fẹ́ ó mú ìgbàlà wá fún ènìyàn. Kìí ṣe tara èèyàn. Oore ọ̀fẹ́ mú ìgbàlà wá. Kí wá ní oore ọ̀fẹ́ yìí? Títù orí kejì. Bíbélì sọ ní ẹsẹ̀ 11 pé nítorí oore ọ̀fẹ́ Ọlọ́run tí ń mú ìgbàlà fún gbogbo ènìyàn wá ti farahàn. Kí ni oore ọ̀fẹ́ náà tó farahàn? Jésù Kristi. Mèsáyà ńlá ni tí a ṣèlérí rẹ̀ nínú májẹ̀mú láéláé. Mèsáyà ńlá ni tá a sọ pé ń bọ̀, tí gbogbo wọn sì ń fojú sọ́nà sí. Tí Símónì wí nínú Lúùkù orí kìíní pé nínú Lúùkù orí kejì ó ní wo ọkùnrin yẹn ó ní Olúwa jẹ́ ó tó báyìí mo lè kú. Ó nítorí mo ti rí ìgbàlà rẹ. Ta ló rí níjọ́ náà? Jésù Kristi ló rí. Ó rí Jésù Kristi. Kí ló lóò rí o? Ìgbàlà Ọlọ́run. Kí
kí ló mú ìgbàlà wá? Oore ọ̀fẹ́. Ta ni oore ọ̀fẹ́ náà? Jésù Kristi. Èló la san fún Jésù kó wá sáyé? Kò gbowó, kò gbòbì. Èló la san fún pé ó kú lórí igi àgbélébùú nítorí wa? Kò gbowó, kò gbòbì. Èló la sọ pé ó jìyà, ó ta ẹ̀jẹ̀ rẹ̀ sílẹ̀? Kò gbowó, kò gbòbì. Èló la sọ pé ó pèsè ibìkan sílẹ̀ fún wa ní ọ̀run? Kò gbowó, kò gbòbì. Ta ni oore ọ̀fẹ́ Ọlọ́run? Jésù Kristi lórí ọ̀fẹ́ Ọlọ́run. Owó kọ́ lórí ọ̀fẹ́ Ọlọ́run. Ọmọ níní kọ́ lórí ọ̀fẹ́ Ọlọ́run. Mo lè sọ gbangba pé ẹnìkan péré lórí ọ̀fẹ́ Ọlọ́run, Jésù Kristi. Tóró ló mú ìgbàlà wá. Oore ọ̀fẹ́ ó fún wa ní ìmọ̀ Ọlọ́run. Oore ọ̀fẹ́ ó fún wa ní ìwà láàyè Ọlọ́run. Oore ọ̀fẹ́ ó fún wa ní ìdáhùn àdúrà látọ̀dọ̀ Ọlọ́run. Oore ọ̀fẹ́ ó fún wa ní ìgbàlà látọ̀dọ̀ Ọlọ́run. Ta ni oore ọ̀fẹ́ náà? Jésù Kristi. Ǹjẹ́ o ti ní ìgbàlà yẹn? Ǹjẹ́ o ti ní ìgbàlà yìí? Ǹjẹ́ o ti ní oore ọ̀fẹ́ Jésù yìí? Ó ní mo ń ṣiṣẹ́ tọ̀, iṣẹ́ yàtọ̀ sí oore ọ̀fẹ́. Mo ti ẹ̀dùn bákan náà, oore àti iṣẹ́ wọ́n yàtọ̀. Mo ń gbégbé ayé ìwà mímọ́, iṣẹ́ náà nìyẹn. Mo ń pọ̀ fún mọ́, iṣẹ́ náà nìyẹn. Ṣé o ti gbọ́ oore ọ̀fẹ́ pé apá lórí igi àgbélébùú, asín, ó jí dìde pé tó o bá ti gbà sọ́kàn rẹ, ó dọmọ Ọlọ́run nìyẹn. Kí ẹnikẹ́ni tó bá gbàgbọ́ kó má bàa ṣègbè, pé kó lè ní ìyè àìnípẹ̀kun. Oore ọ̀fẹ́ yẹn, ọ̀fẹ́ nígbàlà. Gba oore ọ̀fẹ́ Jésù lónìí. Ó ń bẹ nílẹ̀ fún ọ lẹ́kùnrẹ́rẹ́. Nígbà tó bá ti gba Jésù yẹn, ó mọ Ọlọ́run. Torí Jésù wípé kò sẹ́ni tó lè wá sọ́dọ̀ Baba bí kò ṣe nípasẹ̀ mi. Ó ní ìwà láàyè Ọlọ́run nínú ayé rẹ, nínú iṣẹ́ rẹ, nínú ìdílé rẹ, nínú okòwò rẹ. Ìwà láàyè Ọlọ́run yóò wà níbẹ̀. Ó rí ìdáhùn àdúrà. Ṣùgbọ́n èyí tó ga jùlọ, ó ní ìgbàlà kúrò nínú ọ̀run àpáàdì. Ṣó gba oore ọ̀fẹ́ yìí lọ́fẹ̀ẹ́ lónìí lọ́wọ́ Jésù? Kò le rárá. Pè é sínú ọkàn rẹ. Kò le rárá. Fúnra rẹ. Bíbélì sọ pé ẹnikẹ́ni tó bá ṣàké pé orúkọ Olúwa la ó gbàlà, tó bá ké pé Jésù ẹlẹ́ṣẹ̀ ni mí, mo jẹ̀bi ikú, wá sọ́kàn mi. Mo gbà pé ikú rẹ, sísìn àjíǹde rẹ, ó san gbèsè ẹ̀ṣẹ̀ mi, yóò wọlé nísìn. Kò pẹ̀lú ìgbàgbọ́ ni pé tó bá ké pé orúkọ Olúwa ó ti dáhùn lójú ẹsẹ̀, kìí ṣe níjọ́ kejì. Ó nílò láti sáré tọ̀ ẹnikẹ́ni lọ. Ó nílò láti kọ́kọ́ pè mí kó tó ní Jésù. Fúnra rẹ níbi tó wà yẹn, lórí eékún rẹ, àbí ní ìtẹríba, tàbí lórí ìjókòó yẹn, tàbí ní ìnàró, tàbí lórí ibùsùn yẹn, pé Jésù sọ́kàn rẹ ní ìsìn, yóò wọlé. Sọ pé Jésù ṣàánú mi. Nítorí ẹ̀ṣẹ̀ mi, mo mọ̀ pé mo jẹ̀bi ikú. Jésù gba ọkàn mi là. Mo gbà ọ́ gẹ́gẹ́ bí olùgbàlà mi lónìí. Dúpẹ́ lọ́wọ́ rẹ̀ pé ó ti gbà ọ́ là. Jésù Olúwa wa, àmín. Tó bá jẹ́ pé lóòótọ́ ni ìwọ náà ti rí oore ọ̀fẹ́ ìgbàlà nu. Àwọn tó tún lè gbádùn ní oore ọ̀fẹ́ ìgbàlà, ó ní ìmọ̀ Ọlọ́run, ìwà láàyè Ọlọ́run àti ìdáhùn àdúrà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Mo fẹ́ kí n káàbọ̀ sínú ẹbí Ọlọ́run. Mo sì fẹ́ kí n kú oríire pẹ́yìn náà ti di ọmọ Ọlọ́run ní àkókò yìí. Ní ìparí, a fẹ́ bá yín yọ̀ wípé ẹ̀yin náà ti gba oore ọ̀fẹ́ Jésù Kristi. Ẹ pè wá lórí 07038 08 5652 07038 08 5652 tàbí 07087 68 2122 07087 68 2122 tàbí 07055307492 07055307492. Èyí tí mo pè kàn yẹn ó ní WhatsApp wa. Ẹ bá sì wojú afẹ́fẹ́, gbogbo ẹ̀ pátápátá ni wọ́n ti fi sójú móhùnmáwòrán yín wípé èyí tẹ́ ẹ bá ti pè níbẹ̀, ẹ̀rọ rẹ̀ nìkan tí ó dá yín lò. A fẹ́ bá yín yọ̀, a fẹ́ kọ́ yín ní àwọn nǹkan míì tẹ́ ẹ bá túmọ̀, tó bá jẹ́ pé ẹ fẹ́ láti béèrè ìbéèrè.
mo sì gbà pé ní títẹ́tí sí ọ̀rọ̀ yìí lónìí ó ti jẹ́ orísun ìbùkún fún yín. Oore ọ̀fẹ́ Ọlọ́run yóò máa bá yín gbé. Ó dàbọ̀. Oore ọ̀fẹ́ òun adùn nílé tiwa, gbọ̀ngbọ̀n rẹ̀ yóò gba ọ̀run kan, ayé ò gbọ́ pẹ̀lú. Oore ọ̀fẹ́ ṣá ní ìgbẹ́kẹ̀lé mi, Jésù kú fún aráyé, ó kú fún mi pẹ̀lú. Oore ọ̀fẹ́ ṣá ní ìgbẹ́kẹ̀lé